fẹ́ kí n káàbọ̀ sórí ètò wa ní àkókò yìí. Ó jẹ́ ayọ̀ mi láti wà pẹ̀lú yín lẹ́ẹ̀kan sí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo tí ó ń ṣe nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀. Fẹ́ ká mú Bíbélì wá sí ìwé Òwe orí 18, Proverbs 18. Ẹsẹ̀ kan péré náà ni mo fẹ́ kà níbẹ̀. Láti bẹ̀ a ó sì ka ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ Bíbélì nínú ìwàásù ti àkókò yìí. Ìwé Òwe orí 18, Bíbélì fún wa ní ẹsẹ̀ 10 pé orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Olódodo sá wọ inú rẹ̀, ó sì là. Orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Olódodo sá wọ inú rẹ̀, ó sì yè. Ẹ jẹ́ kí a gbàdúrà bí a ṣe fẹ́ bára wa sọ̀rọ̀ lórí orúkọ Olúwa. Olúwa ẹ ṣé fún àkókò yìí. Ẹ ṣé fún agbára tó wà nínú orúkọ yín. Ẹ ṣé torí pé ẹ̀yin Ọlọ́run lẹ ní orúkọ tó ga jùlọ. Mo gbàdúrà pé kí ẹ lè lo ọ̀rọ̀ yín láti lè ru ọkàn wa sókè, kí àwọn ènìyàn wọn kí ó lè mọ Olúwa ní tòótọ́ lónìí. Olúwa, tí ẹnikẹ́ni bá wà tó ń gbọ́ ohùn mi tàbí tó ń wò mí ní àkókò yìí tí kò tí ì gba Jésù lólùgbàlà, Olúwa, mo gbàdúrà pé kí òní jẹ́ ọjọ́ ìgbàlà wọn, kí orúkọ Olúwa kó di gbígbéga, kí wọn kí ó sì ra àánú gbà. Lò mí ní ọ̀nà tí yóò fi àfògo fún orúkọ rẹ nìkan, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé Òwe orí 10 yẹn ó wí pé orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Ṣé rí nínú Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run, òtítọ́ ọbẹ̀ ni pé orúkọ Olúwa ó hàn ní ibi gbogbo. Sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bákan lorúkọ Olúwa rí, àbí báyìí lorúkọ Olúwa wí. Ṣùgbọ́n tá a bá ṣe ń ṣí ọ̀rọ̀ Ọlọ́run láṣẹ máa rí orúkọ Olúwa. Oríṣiríṣi nǹkan ni a máa ń pe orúkọ Olúwa yìí. A lè pè ní Ọlọ́run, a lè pè ní Olúwa, a lè pè ní Kristi, a lè pè ní Jésù, a lè pè Olúwa ní olùgbàlà, a lè pè ní ọmọ Dáfídì, a lè pè ní ọmọ Ọlọ́run, a lè pè ní gbòǹgbò ìdílé Jésè, a lè pè ní arúgbó ọjọ́, a lè pè ní àdàgbà má pààrọ̀ òye. Oríṣiríṣi òun à ń pe orúkọ Olúwa. Ǹjẹ́ mọ̀ pé àwọn ènìyàn kọrin nípa orúkọ Olúwa ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. Wọ́n kọrin nípa orúkọ Olúwa. Kí ni wọ́n kọ níbẹ̀? Ẹnìkan sọ pé borúkọ Jésù ti dùn tó, ògo ni forúkọ rẹ̀. Ó tán ìbànújẹ́ àti ọgbẹ́, ògo ni forúkọ rẹ̀. Ògo fórúkọ rẹ̀, ògo fórúkọ rẹ̀, ògo fórúkọ Olúwa, ògo fórúkọ rẹ̀, ògo fórúkọ rẹ̀, ògo fórúkọ Olúwa. Ó mọ̀ pé orúkọ tá à ń fògo fún ni, ó mọ̀ pé orúkọ tá à ń fọlá fún ni, ó mọ̀ pé orúkọ tí ó lágbára ni, ó mọ̀ pé orúkọ tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ohun tó dára ni. Nítorí náà ó kọrin yẹn, ó ní ògo fún orúkọ rẹ̀. Ẹlòmíì kọrin pé orúkọ rẹ̀ á ti dùn lẹ́nu mi tó. Ẹlòmíì sọ pé orúkọ Olúwa ó ṣọ̀wọ́n púpọ̀. Ní májẹ̀mú láéláé àwọn wòlíì wọ́n pe orúkọ Olúwa. Wọ́n pè é ní Emmanuel, wọ́n pè é ní ọmọ aládé àlàáfíà, wọ́n pè é ní olùdámọ̀ràn, wọ́n pè é ní Ọlọ́run alágbára, wọ́n pè é ní ọba ayérayé, wọ́n pè é ní àwọn orúkọ yìí nítorí pé wọ́n mọ ẹni tí Olúwa ń jẹ́, torí pé orúkọ Olúwa ó ga jù gbogbo orúkọ lọ. Paul àpòstélì ní Ọlọ́run ṣáà ti fún ní orúkọ kan tí ó ga jù gbogbo orúkọ lọ, pé lé orúkọ Jésù Kristi ti Násárẹ́tì kí gbogbo eékún kó ṣe kí ni o, kó wólẹ̀. Nítorí pé orúkọ Olúwa ó ní agbára púpọ̀. Ní àkókò yìí mo fẹ́ ká wo ohun tí orúkọ Olúwa lè ṣe. Ohun àkọ́kọ́ tí mo fẹ́ ká wò tó orúkọ Olúwa ń ṣe ni pé ó ń gbà nílà. Bíbélì sọ fún wa nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 4, orúkọ Olúwa ń ṣe kí ni o, ó ń gbà nílà. Ẹsẹ̀ 12, ó ní kò sì sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn, nítorí kò sí orúkọ mìíràn lábẹ́ ọ̀run tí a fi fúnni nínú ènìyàn nípa èyí tí a lè fi gbà wá là. Kò sí orúkọ mìíràn. Orúkọ kankan ló ń gbà nílà. Orúkọ Jésù Kristi ni. Kò sí ìgbàlà nínú orúkọ míì. Kò sí ìgbàlà nínú ẹ̀sìn. Kò sí ìgbàlà nínú iṣẹ́ rere wa. Kò sí ìgbàlà nínú ìwà mímọ́ wa. Òun rẹ̀ tiẹ̀ níwà mímọ́. Òtítọ́ ọbẹ̀ ní pẹ́lẹ́ṣẹ̀ ní ọ́. Kò sí ìgbàlà nínú mìíràn ju orúkọ Olúwa lọ.
Pétérù ní kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn nítorí kò sí orúkọ mìíràn tí a fi fún ni tí ṣe kí ni o ní èyí tí a lè fi ṣe kí ni o tí a lè fi gbà nílà. Ẹ wo Róòmù orí kẹwàá ẹsẹ̀ 13 mò ń sọ nípa orúkọ Olúwa wípé ó ṣe kí ni o ó ń gbà nílà. Ìwé Róòmù orí 10 ẹsẹ̀ 13 wípé nítorí ẹnikẹ́ni tó bá ṣáà pé orúkọ Olúwa ni a ó gbàlà. Ẹni tó bá ti ké pe orúkọ Olúwa kí la ó ṣe fún o, a ó gbàlà. Tó bá ti ní Jésù ọmọ Ọlọ́run ṣàánú fún mi, tó bá ti ní Jésù ọmọ Ọlọ́run gbà mí là, ṣé orí tó bá ti pe orúkọ Olúwa kí ni yóò ṣe o, yóò gbà ọ́ là. Ìgbàlà kúrò nínú kíni, kúrò nínú ègbé ọ̀run àpáàdì, ìgbàlà kúrò nínú kíni, kúrò nínú ìdájọ́, ìgbàlà kúrò nínú kíni, kúrò nínú ìdálẹ́bi. Ó ní tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ níbí. Bíbélì sọ fún wa pé nínú ìwé Mátíù orí kìíní ẹ wo ẹsẹ̀ 21 orúkọ Olúwa ni à ń sọ̀rọ̀ nípa rẹ̀ ní ìwé Mátíù orí kìíní ẹsẹ̀ 21 bẹ́ẹ̀ wípé yóò sì bí ọmọkùnrin kan, Jésù ni wọ́n pe orúkọ rẹ̀. Nígbà tí wọ́n sọ pé Jésù ni wọ́n pe orúkọ rẹ̀ nítorí òun ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Ìgbèkùn gidi lẹ̀ṣẹ̀ fi wá sí, àìnírètí gidi lẹ̀ṣẹ̀ fi wá sí, ṣe rí ìparun gidi lẹ̀ṣẹ̀ fẹ́ mú wá fún wa, ṣe rí ká lè ṣègbé lẹ̀ṣẹ̀ fi wà. Ohun tí kò wá dára bẹ̀ ni pé inú ẹ̀ṣẹ̀ la bí wa sí, ṣe rí nínú ẹ̀ṣẹ̀ àti àìṣedédé lèmi àti yín ti wá. Ṣùgbọ́n orúkọ ńlá kan wà tó fẹ́ gbà ọ́ là kúrò lọ́wọ́ ègbé, kúrò lọ́wọ́ àìnírètí, kúrò lọ́wọ́ àìnídánilójú, kúrò lọ́wọ́ ìparun. Orúkọ Olúwa ni. Orúkọ Olúwa, orúkọ ńlá ni. Nǹkan kìíní tó ń ṣe ni pé ó ń gbà nílà. Ọ̀rẹ́, o lè máa wá owó ṣùgbọ́n kò lè gbà ọ́ là. Ojú a máa towó tó yẹ pé ipò owó ò ní kan tó ń ṣèyàn. Jẹ́ kí n sọ fún ọ, o lè wá iyì, ojú a máa tí iyì tí ipa iyì ò ní kan tó ń ṣèyàn. O lè wá kó di gbajúmọ̀, ohun tó dáa gbáà ni fún ọ, ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ọ pé ipá rẹ̀ lè má ká ohun tó ń ṣe ọ́. Ìgbórúkọ Olúwa ó ká wàhálà tó ga jù tó ní. Wàhálà tó ga jù tèmi àti rẹ ní òun ni ẹ̀ṣẹ̀. Kò sì sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn torí kò sí orúkọ mìíràn ju orúkọ Olúwa lọ. Ta ni Olúwa yìí? Jésù lolúwa. Orúkọ rẹ̀ ó ń gbanilà. Kì í kẹ̀ ṣe pé ó ń gbanilà nìkan, ṣùgbọ́n ó ń pa ìgbàlà náà mọ́. Kì í ṣe pé orúkọ Olúwa kàn ń gbanilà nìkan, ṣùgbọ́n ó ń ṣe kí ni o? Ó ń pa ìgbàlà mọ́. Ó ń pa wá mọ́ kúrò nínú ìdálẹ́bi. Wo Róòmù orí 9. Ìwé Róòmù orí 9 ẹsẹ̀ 1. Bíbélì wí pé ní ìwé Róòmù orí 9 ẹsẹ̀ 1 pé ǹjẹ́ ẹ̀bi kò sí níyìí fún àwọn tí ó wà nínú Kristi Jésù. Ǹjẹ́ ẹ̀bi kò sí ní ìsinsìnyí fún àwọn tó wà nínú ta ni o? Kristi Jésù. Ǹjẹ́ o tún wà ní orúkọ Olúwa yẹn? Ilé ìṣọ́ agbára ni. Olódodo ṣe kí ni? Ó sá wọnú rẹ̀, ó ṣe kí ni o? Ó sì yè. Ààbò tí orúkọ Olúwa ń fún ni, ó ní ààbò kúrò nínú ìdálẹ́bi. Kì í kà ṣe pé ó gbà wàhálà lásán, ṣùgbọ́n ó ń pa wá mọ́ títí dé òpin pé àwa tá a ti wà nínú orúkọ Olúwa a kò lè sí nínú ìdálẹ́bi mọ́ ní ìsinyìí. Ọ̀la yóò tún ti di ní ìsinsìnyí, ọdún tó bọ̀ yóò tún di ní ìsinsìnyí, ọdún 10 sísìn yóò tún di ní ìsinsìnyí, 100 ọdún sísìn yóò tún di ní ìsinsìnyí. Kò sí ìdálẹ́bi fún wa ní ìsinsìnyí. Àwa náà Kristi. Ẹ kì í sọ fún wa pé orúkọ Olúwa ó ń gbà wá kúrò nínú ìdálẹ́bi.
ó pa wá mọ́ kúrò nínú tó fẹ́ yọ wá kúrò nínú ìfẹ́ Kristi. Róòmù orí kẹjọ yẹn lẹ́ẹ̀kan sí, ẹ wo ẹsẹ̀ 28. Ó nítorí ó dá mi lójú pé kì í ṣe ikú tàbí ìyè tàbí àwọn áńgẹ́lì tàbí àwọn ìjòyè tàbí àwọn alágbára tàbí ohun ìgbà ìsinsìnyí tàbí ohun ìgbà tí ń bọ̀ tàbí òkè tàbí ọ̀gbun tàbí ẹ̀dá mìíràn kan ni yóò lè yà wá kúrò nínú ìfẹ́ Ọlọ́run tí ó wà nínú Kristi Jésù Olúwa wa. Ṣé rí ìfẹ́ Ọlọ́run náà ni pé ká má ṣègbé. Ọ̀gbun kò lè yọ kò lè mú ọ ṣègbé. Nǹkan ìsinsìnyí kò lè mú ọ ṣègbé. Áńgẹ́lì kò lè mú mi ṣègbé. Nítorí pé mo ti wà nínú orúkọ Olúwa. Orúkọ Olúwa ó ń gbanilà, it saves. Orúkọ Olúwa ó ń panímọ́, it secures. Ó ń panímọ́ kúrò nínú ìdálẹ́bi. Ó ń panímọ́ kúrò nínú ohun tó fẹ́ yọ wá kúrò nínú ìfẹ́ Kristi. Ó ń panímọ́ kúrò nínú ipá òkùnkùn kí pé èṣù má bàa ká wa. Jòhánù kìíní orí 4 ẹsẹ̀ 4. Jòhánù kìíní orí 4 ẹsẹ̀ 4. Bíbélì ní ẹ̀yin ọmọ mi tí Ọlọ́run lé ẹ̀yin sì ti ṣẹ́gun wọn nítorí ẹni tí ń bẹ nínú yín tóbi ju ẹni tí ń bẹ nínú ayé lọ. Ayé lágbára o, ṣùgbọ́n agbára Kristi ó ju tiwọn lọ. Ìdojúkọ èṣù yóò wá, ṣùgbọ́n orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Olódodo sá wọnú rẹ̀, ó ṣe kí ni o, ó sì yè. Mo ń bá ọ sọ̀rọ̀ nípa orúkọ Olúwa, èyí tó ń gbanilà, èyí tó ń pani mọ́. Orúkọ Olúwa ó ń ṣe jù bẹ́ẹ̀ lọ, ó ń fún wa ní agbára. Ìwé Fílípì orí 4. Bíbélì kọ́kọ́ pe orúkọ Olúwa ní ilé ìṣọ́ agbára. Ìwé Fílípì orí 4 yẹn ẹsẹ̀ 13. Fílípì orí 4 ká tó wá wo ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì. Fílípì orí 4 ẹsẹ̀ 13. Bíbélì wí pé èmi lè ṣe ohun gbogbo nínú Kristi ẹni tí ń fi agbára fún mi. Kí ló fẹ́ ṣe? Ṣé o fẹ́ gbóhun rere ṣe? O lè ṣe nínú Kristi. Ṣé o fẹ́ borí ìdánwò? O lè ṣe nínú Kristi. Ṣé o fẹ́ ṣiṣẹ́ ìránṣẹ́? O lè ṣe nínú orúkọ Kristi. Ṣé o fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run? O sì fẹ́ máa ṣe déédéé? O lè ṣe nínú orúkọ Kristi. Torí pé orúkọ Kristi òun ló ń fúnni ní agbára. Ṣé o fẹ́ lè kópa nínú iṣẹ́ ìránṣẹ́ òkèèrè? Ṣé o fẹ́ kópa nínú iṣẹ́ ìránṣẹ́ abẹ́lé? O fẹ́ kópa nínú àwọn èèyàn lọ́wọ́ nípa ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi? Ṣé o fẹ́ kópa nínú nǹkan kan? Orúkọ Olúwa ó ń fúnni ní agbára. Agbára láti ní ayọ̀. Téèyàn bá sì ti ní ayọ̀, èèyàn ó tún ṣe kí ni o? Èèyàn ó tún lágbára sí i. Nítorí pé ayọ̀ Olúwa ni kí ni o? Agbára wa. Ẹ̀yin náà wò Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 3. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 3 ó sọ̀rọ̀ nípa ọkùnrin tó jókòó sẹ́nu tẹ́ḿpìlì ẹnu lóró dáradára ni. Ní ẹsẹ̀ 6, Pétérù wípé fàdákà, wúrà àti fàdákà èmi kò ní, ṣùgbọ́n ohun tí mo ní èyí ni mo wí fún ọ. Lé orúkọ Jésù Kristi ti Násárẹ́tì dìde kí o sì máa rìn. Orúkọ àwọn ló gbé dìde, ẹni tí ò lè dá rìn. Orúkọ Jésù Kristi ni. Ẹ̀yin náà wá wo ẹsẹ̀ 14. Àti orúkọ rẹ̀, nípa ìgbàgbọ́ nínú orúkọ rẹ̀, òun ni ó mú ọkùnrin yìí lára le. Kì í ṣe nǹkan míì ló mú ọkùnrin yẹn lára le. Ìgbàgbọ́ nínú orúkọ Olúwa ni. Ara tí ò le tẹ́lẹ̀, ó lè le. Okun tí ò sí tẹ́lẹ̀, ó lè wà. Agbára tí ò sí tẹ́lẹ̀, ó lè wà. Nítorí pé nínú orúkọ Olúwa, agbára wà ńbẹ̀. Ọkùnrin náà kò lè rìn, owó ní retí. Pétérù wúrò fàdákà mi ò ní.
ní tí mo ní mo fún ọ yìí lórúkọ Jésù Kristi tí kíni o ti Násárẹ́tì, kó o ṣe kíni o, kó o dìde kó sì máa rìn. Ǹjẹ́ àwọn orúkọ Olúwa òun ló ń ran àwọn àpọ́stélì lọ́wọ́ láti gbé ìrere kárí ayé, débi pé kò sí ibi tí ìrere ò dé. Orílẹ̀-èdè ò bá lẹ́sìn kan báyìí láwọn ń ṣe, ìrere Kristi wà láàrin orílẹ̀-èdè náà. Wọ́n bá sọ pé ẹ má pe orúkọ Jésù mọ́, ibi tí wọ́n ti ní ká má pe orúkọ Jésù yẹn, orúkọ Jésù máa ń lágbára níbẹ̀ gan. Nítorí pé orúkọ tó lágbára ni, tó sì ń fúnni ní agbára. Ṣé orúkọ Olúwa ó fún àwọn àyànfẹ́ ní àǹfààní láti gbé àwọn ìgbésẹ̀ ìgboyà. Wọ́n dẹ́rù bà wọ́n. Tẹ́ bá tún sọ̀rọ̀ nípa Jésù yìí, àwọn alábí wọ́n tún lọ, wọ́n tún kọ́kọ́ sọ fún wọn, ẹ̀yin náà gbọ́ nínú ká gbọ́ràn sóhun Ọlọ́run àti ká gbọ́ràn sóhun èèyàn, èwo ni ká mú? Níbo ni wọ́n ti rí gbogbo agbára láti ṣe gbogbo iṣẹ́ yìí? Bí ni wípé ìrere Paul olùkó ní gbogbo Asia ló gbọ́. Gbogbo Asia. Bóò ni ìrere ṣe dé gbogbo bẹ̀? Torí pé orúkọ Olúwa ń fúnni lágbára. Bíbélì wípé ìgbẹ̀yìn ó gba agbára nígbà tí Ẹ̀mí Mímọ́ bá bà lé yín. Ẹ ó sì jẹ́ ẹlẹ́rìí mi ní gbogbo Jùdíà àti gbogbo Samaria àti tí tó fi dé òpin ilẹ̀ ayé. Ṣé ẹ fẹ́ kí ìrere kó ní ipa? Ẹ jẹ́ ayé mórúkọ ara wa lọ. Ayé ìdí òní, orúkọ ara wa là ń mú kiri dípò ká máa mú orúkọ Olúwa lọ. Mú orúkọ Jésù pẹ̀lú rẹ̀. Orúkọ iyebíye ni, orúkọ tó ń gbanilà, orúkọ tó ń pa ìgbàlà nì mọ́. Orúkọ náà òun gan ló ń fúnni ní agbára láti lè ṣe ní téèyàn ò lè dá ṣe. Torí pé gbogbo àwọn iṣẹ́ ìránṣẹ́ tá à ń ṣe yìí, èèyàn ò lè dá ṣe. Agbára wa ò ká. Ṣùgbọ́n orúkọ Olúwa lágbára láti mú wa ṣe àti láti mú wa làjà. Ní ìparí, orúkọ Olúwa orúkọ mímọ́ ni. It is a sacred name. Nígbà tí Jésù ní ká máa gbàdúrà, Bíbélì wípé ó wípé bàbá wa tí bẹ lé ọ̀run, kí a bọ̀wọ̀ fún orúkọ rẹ̀. Kí a ṣe kí ni o? Kí a bọ̀wọ̀ fún orúkọ rẹ̀. Orúkọ Olúwa jẹ́ orúkọ tá a gbọ́dọ̀ máa bọ̀wọ̀ fún. Mo ṣe ń parí ìwàásù yìí, bóò ni wọ́n ṣe máa ń lo orúkọ Olúwa? Mo jókòó síbi kan níjọ́ kan, ọkùnrin kan sì bẹ̀rẹ̀ àwàdà pẹ̀lú orúkọ Olúwa. Ó nígbà tí n bá náà tán bí ayò yìí, ó mọ̀ pé Jésù iṣẹ́ ọmọ Ìbàdàn. Kì í ṣe orúkọ tó yẹ ká máa lò báwọn. Ìkan wà láàrin tẹ́ ń gbọ́ mi, tẹ́ pé nígbà tẹ́ ẹ bá fẹ́ parọ́, ní tẹ́ ẹ máa fi parọ́ orúkọ Olúwa ni. Ẹ bẹ̀rù omi bátìrì, ẹ bẹ̀rù omi radiétọ̀ ju orúkọ Olúwa lọ. Kò sí ní tẹ́ ẹ forúkọ Olúwa ṣe. Rántí o pé bàbá wa tí ṣe kí ni o, ti bẹ lé ọ̀run, kí a ṣe kí ni o, kí a bọ̀wọ̀ fún orúkọ rẹ̀. Ìwé Àìsáyà orí 6. Ẹ gbọ́ bọ́n ṣe ń pe orúkọ Olúwa níbẹ̀. Ẹsẹ̀ 3. Àìsáyà orí 6, ẹsẹ̀ 3. Ìkíní sì ké sí èkejì pé mímọ́, mímọ́ ni Olúwa àwọn ọmọ ogun, gbogbo ayé kún fún ògo rẹ̀.
àwọn kan ohun tí wọ́n ń ṣe níwájú ìtẹ́ lójoojúmọ́ nìyẹn. Mímọ́, mímọ́ sórúkọ Olúwa. Kí ni wọ́n forúkọ Olúwa ṣe? Orúkọ mímọ́ lorúkọ náà. Yé máa fi ṣàwàdà. Orúkọ mímọ́ lorúkọ náà. Yé máa fi parọ́. Orúkọ mímọ́ lorúkọ náà. Yé máa fi dọ́wẹ̀kẹ̀. Orúkọ Olúwa, orúkọ ńlá lorúkọ náà. Yé máa fi búra. Kí ló yẹ ká máa forúkọ Olúwa ṣe? Ká máa fi kọrin ìyìn. Kí ló yẹ ká máa forúkọ Olúwa ṣe? Ká máa fi sọ̀rọ̀ Ọlọ́run. Kí ló yẹ ká máa forúkọ Olúwa ṣe? Ká máa fi gbàdúrà. Pé ní orúkọ Jésù Kristi ní kí gbogbo ikùn kó ṣe kí ni o, kó máa wólẹ̀. Mo bẹ̀ ọ́ bàbá màmá, yé lo orúkọ Olúwa nílòkulò mọ́. Orúkọ tó ń gba nílà kúrò nínú tẹ́ṣẹ̀ fẹ́ sọ ayé wa dà, kúrò nínú ìdálẹ́bi àti ìgbé tó ń pa wá mọ́, kúrò lọ́wọ́ èṣù, ẹ̀ṣẹ̀ àti ìdálẹ́bi. Orúkọ tí ó ń fún wa lókun láti ṣe ju tá a rò pa lè ṣe lọ. Ohun tẹ́nìyàn ti rò pé o lè ṣe, orúkọ yẹn nìkan ló lè fún ọ lókun àti ṣe. Wàá máa rántí pé orúkọ yẹn orúkọ mímọ́ ni. Orúkọ tá a gbọ́dọ̀ pọ́nlé ni. Ìgbàlà tó wà ní orúkọ yìí jẹ́wọ́ ti gbà bí. Èmi ò wá sórí móhùnmáwòrán káráyé bá a mọ̀ mí o. Mo wá sórí móhùnmáwòrán kí o lè bá a mọ Olúwa ni. Kó o lè bá a ní Jésù lólùgbàlà. Kó o má bàa ṣègbé, kó o lè rí ìgbàlà tí ń bẹ nínú orúkọ Olúwa. Sórí o lè rí ìgbàlà yẹn. Ìjọ mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́. Gbogbo wa pátá ni ẹlẹ́ṣẹ̀. Ìjọ mọ̀ pé nítorí ẹ̀ṣẹ̀ rẹ o jẹ̀bi ikú ọ̀run àpáàdì. Ìjọ mọ̀ pé nítorí ẹ̀ṣẹ̀ náà ni Jésù ṣe wá sáyé kí ìwọ má bàa kú, kí ìwọ bá lè ní ìyà àìnípẹ̀kun. Ìjọ mọ̀ pé ìyà àìnípẹ̀kun yìí ẹ̀bùn ọ̀fẹ́ ni, bí ní ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run yìí tí kò ní pẹ̀kun nínú Kristi Jésù Olúwa wa. Ìjọ mọ̀ pé tí o bá pe Jésù sínú ọkàn rẹ, yóò fi ẹ̀jẹ̀ rẹ̀ fọ ẹ̀ṣẹ̀ rẹ nù. Torí pé ẹ̀jẹ̀ ló ta sílẹ̀ nígbà tá a pa tá a sín tó jí dìde. Yóò sì fún ọ ní ìyè àìnípẹ̀kun lọ́fẹ̀ẹ́. O sì di ọmọ Ọlọ́run. A kọ orúkọ rẹ sínú ìwé ìyè. Orúkọ Olúwa ti gbà wọ́n náà lànà. O ti ní ìdánilójú ọ̀run. Ṣé o fẹ́ ìdánilójú ọ̀run? Pé Jésù sínú ọkàn rẹ lónìí. Pé tọkàntọkàn wípé Jésù ṣàánú fèmí ẹlẹ́ṣẹ̀. Kí o sì gba ọkàn mi là. Mo gba ìyè àìnípẹ̀kun tí ṣẹ́gun rẹ fara mi lónìí. Jésù, mo dúpẹ́ torí pé o ti gbà mí là. Jésù Olúwa wa. Àmín. Mo fẹ́ bọ́ ọyọ̀ lórí 07038085652. Sọ fún mi lónìí pé èmi ti gba Jésù lólùgbàlà. Mo fẹ́ gbọ́ pé lónìí ló pe Jésù lólùgbàlà rẹ. O lè pè mí sórí 07087682122 tàbí 07055307492. WhatsApp nìyẹn. Wọ́n fi email wa síbẹ̀, wọ́n fi Facebook wa síbẹ̀, gbogbo nǹkan wa ni wọ́n fi sójú móhùnmáwòrán. Mo fẹ́ kó o pè mí wípé o ti gba Jésù, o ti ní ìgbàlà tó wà ní orúkọ rẹ̀. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá ni ìgbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ni ìgbẹ́kẹ̀lé